Take it, show ya. Let's sọ̀rọ̀ now. Show ya ni. Ẹ káalẹ́ sà. Èèyàn mẹ́rin. Ẹ fẹ́ pa mí. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ mà. Ẹ kálẹ́ sà. Ìmọ̀ kan ń ròlù lókè yẹn. Ṣé ọkùnrin ni wọ́n àbí obìnrin ni? Báwo mo ṣe máa kí wọn náà? Guys. Guys, I'm with Oba Solomon. My daddy is here. The man is here. Daddy wa. Inú mi dùn pé mo bá yín pàdé lálẹ́ yìí sà. Happy seeing you. Ẹ wá bá mi jà wọ́n kí ní ìlú pé èkó. Ẹ double tap kẹ́ wá gba kọ́kọ́rọ́ ọ̀gànjọ́ òru. Kọ́kọ́rọ́ ọ̀gànjọ́ òru mo fẹ́ fún yín lálẹ́ yìí, kọ́kọ́rọ́ ọ̀gànjọ́ òru. Ẹ kọ́kọ́ gbé like yẹn dé 20,000. Princess ó sì wà láyé ni. Past year Azava. 3400 31258 First Bank. 3400 31258 First Bank. 3400 31258 First Bank. 3400 31258. Papi. Moreni Keji. Are you sure? Don't sleep in the midnight. Very dangerous. You can sleep from 4 o'clock or from 3:30. Don't sleep between 12 to 3. You know they double tap. You know they double tap. Oh. You know they double tap. Oh. You know they double tap. You know they double tap, tap. You know they double tap. Oh. You know they double tap. Meow. Meow.
Let my life change from poor to rich. Come up. Ẹ lọ sọ fún àwọn tó fẹ́ gbé mi gòkè. Open your camera. Open your camera before it will too late. No time. Open your camera before it will too late. Ijinle fi tó bá Solomon. Ijinle fi tó bá Solomon. Ijinle fi tó bá Solomon. None of you can open camera, am I right? Ọba ìmọ̀ open camera o. Mi ò tí wọ wọ́n kiri. Ẹnì kan tó fẹ́ bá mi sọ. Bẹ́ẹ̀ ni, Wọ́n gbọ́. mo ní àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́. Wọ́n gbọ́. Ẹ káàárọ̀ sà. Arákùnrin mò ń gbọ́ ìbéèrè yín, time is Ẹ going. káàárọ̀ sà. Yes sir. Arábìnrin hold on. Okay sà. Ó dàbí bóyá kí wọ́n kọ́ fún ọ láyè kan béèrè náà torí nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ní pọ̀ díẹ̀. Explanation mo fẹ́. Mo rẹ́ni kejì sẹ́ni ìbéèrè ni. Bẹ́ẹ̀ ni sà, mo fẹ́ bá yín sọ̀rọ̀ sà. Oya go on. Mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín sà, mi ìdẹ́ ní fẹ́ kẹ́ bínú sà. Point. Ẹ jọ̀ọ́ sà, mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín. Ẹ má mind voice mi o, mi ì tí ìwọ́n wọn ké ni mi ò ṣe é tán. Point. Ẹ jọ̀ọ́ sà, mo nídìí accommodation, mo nídìí shelter, Point. mo nídìí shelter. Tó dẹ̀ ń dùn mí lọ́kàn gan. Níbo lẹ̀ ń gbé lọ́wọ́ báyìí? Mo wà ní Èkó ni mo wà Lagos Island. Mo wà ní ọmọ ṣiṣẹ́ ni mi kì í ṣọ̀lẹ. So mi ìdẹ̀ lè máa gbé lọ́dọ̀ ọkùnrin kiri. Hòtẹ́ẹ̀ tí mò ń gbé kò jẹ́ kí Hello, owó woman. yọ. Má sá Sí ọ̀dọ̀ rẹ lẹ́ ń gbé ní àbọ̀dọ̀ ọkùnrin àbí ta níbo lẹ́ ń gbé? mò ń dá wà náà ni but ẹ̀wọ̀n tó bá jẹ́ ọmọ Èkó ń bíbá ọmọ understand ojoojúmọ́ ni ibi tí mò ń sanwó kò jẹ́ kí iṣẹ́ mi yọ. Ṣó yé yín sà? Owó èdè. Bẹ́ẹ̀ ni sà. Kò jẹ́ kó yọ rárá bíi pé yàn kan wà ní ojú kan ní sà. Ẹ jọ̀ọ́ sà, mo fi Ọlọ́run bẹ̀bẹ̀ yín, mo fi ọlá Ramadan yín, mo fi bẹ̀ yín, mo fi ọlá àwẹ̀ tí mò ń gbà yìí mo fi bẹ̀ yín torí Ọlọ́run. Ẹjọ́ wa pọ̀. Níbo lówó ilé? Tí n bá tiẹ̀ rí bí a room sí bí irú Ìkòròdú yẹn, màá wà okay. Iṣẹ́ wo lẹ́ ń ṣe? Mò ń báyọ̀ ta chain ní Ọbaníkòrò. Mo dẹ̀ tún ń báyọ̀ post gold gangan bọ̀ ẹ̀yin náà mọ bí gbogbo nǹkan ṣe rí nísìnyí. Àwọn èèyàn ò fẹ́ rí, ṣáwọn èèyàn tó ti jẹun gan lọ fẹ́ ra gold. Ṣé ẹ ti rí ilé? Sá Ṣé ẹ ti rí ilé tẹ́ fẹ́ gbà? bẹ́ẹ̀ ni sà, mọ́mì mi náà ni ó jẹ́ kí n mọ̀ pé àwọn bá mi rí ibì kan ní Ìkòròdú but wọ́n ti ń bá mi sọ láti bí January gan but ó tiẹ̀ ń dùn wọ́n gan but ìgbà tí mi ì ṣáà lè para mi. Àwa aláìkẹ́ ẹlẹ́jọ́ wẹ́wẹ́, ẹjọ́ ti pọ̀ jù. I don't like too much talk. Arákùnrin tó ló fẹ́ béèrè question lẹ́ẹ̀kan ó dà pé data ti tán. Church is too much.
I don't talk too much. Point. 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 Meow. Kálẹ́ sà. That is you. Bẹ́ẹ̀ ni sà. Ṣé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ní abẹ́fẹ́ fún mi lórí? Ọmọ tó kú. Yes sà. Ṣé ẹnì kan lè lọ? Bẹ́ẹ̀ ni sà. Wọ́n gbọ́ yìí. Ẹ̀dá pọ̀ sí i. Ṣé láti gbé láyé ẹ̀dá? Mo ní ìdìrànlọ́wọ́ yín ni. Irú àwọn èèyàn wo leléyìí náà Ọlọ́run mi? Àdẹ bèrè question lọ́wọ́ ẹ̀dẹ̀ dì pa síbẹ̀. That's a problem, man. I don't have time. If you know that you're never ready to talk, don't come up, man. What the fuck? Wọ́n sọ. Àmọ̀ràn yín ni mo need torí ẹ̀ mo ṣe wá sí UK. It's point. Nǹkan tí ò jẹ́ kí n rọrùn sùn gan ni èmi àti ọkọ mi. Oyè nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti bímọ ẹyọ kan fún kó tó di pé a marry. Marriage yẹn dẹ̀ sì ju bí 3 months lọ. Ó wá fẹ́ nìkan lóyún níta. Oyè ẹni tó wá fún lóyún níta yẹn òun wá ń jẹ́ threatening sí marriage yẹn. Àwọn èèyàn ṣáà ní pé kí n kúrò for my own peace of mind cause àwọn family ẹ̀ ti wá bẹ̀bẹ̀. Wọ́n dẹ̀ lọ fẹ́ mú wá sí ilé tá à ń gbé because ilé yẹn is 4 bed. So pé wọ́n máa mú yàrá kan, èmi náà á mú kan, ọkọ náà á mú kan. Èmi ò dẹ̀ lè gba irú nǹkan bẹ́ẹ̀ ní ká jọ máa gbé pọ̀. Mo wá mọ̀ bóyá ẹ̀yin ti nírú àwọn experience yẹn rí tẹ́ fi lè advice mi. Ọ̀rọ̀ mi ò ju báyẹn lọ sí. Ṣé ẹ̀yin ti bímọ? Bẹ́ẹ̀ ni mo ti bímọ ẹyọ kan. Ṣé ọkùnrin yẹn ẹni tó lè tó lé ni? Kí lẹ sọ sà? Ṣé ọkùnrin yẹn sí ẹni tó lè tó lé ni? Kò lè tó lé o because àsìgbà tó ti tẹ̀lé lady yẹn lọ kódà tá a bá rí gan flash ni bóyá ó wá máa ṣan lé ni fíàm ó ti lọ. Ó tún dìgbà míì kò torí ẹni tó wà pẹ̀lú. Ṣé kìí ṣe ìwà yín ló tì lọ tó fi lọ fún ẹlòmíì lóyún? Kí lẹ sọ? Ṣé kìí ṣe ìwà yín ló tì lọ tó fi lọ fún ẹlòmíì lóyún? Èmi àti ẹ̀ àjà ní issue. Èmi àti ẹ̀ ní any issue. Mo dẹ̀ pé mo sọ fún mo ní tó bá jẹ́ pé nǹkan tí mo ṣe fún ẹ wà tó fi kò tẹ́ ẹ lọ́rùn jẹ́ kí n mọ̀. Mo dẹ̀ ti notice ìwà ẹ̀ ni mo ti pè pé ṣé nǹkan tí bá ṣe tí kò bá tẹ́ ẹ lọ́rùn èmi ṣàkíyèsí ṣe mọ̀ pé ẹlẹ́ran ara ni mí mi ò dẹ̀ perfect. Ó ní kò sí nǹkan kan pé ṣé ni ìgbà tí in fact mo find out gan ni. Mo find out ni ó ṣe jẹ́ kí n mọ̀ which means that he doesn't care about my feelings. Ṣé ẹ ní bàbá àbí ìyá? Kí lẹ sọ? Ṣé ẹ ní ìyá ṣé ẹ ní bàbá? Bẹ́ẹ̀ ni mo ní ìyá àti bàbá. Ẹ pé arákùnrin yẹn wípé kó lọ gbálé fún arábìnrin yẹn níta. Okay. Bí o bá ti lè gbálé fún kẹ́kọ̀ọ́ nílé yẹn kẹ́ lọ fọ́ pẹ̀lú. Okay? Hold on sir. Kì í ṣe ẹ sọ fún pé ẹ ò bínú tó kú fún ẹ̀yàn lóyún.
bọ̀tẹ́ ẹ lè jọ gbélé kan for now. bẹ́ẹ̀ ni mi ti àwọn èèyàn tiẹ̀ ti ní pé kí n gbójú pé ìran ọkùnrin ló ń ṣe bẹ́ẹ̀ ipe but àtijọ́ máa gbénu ilé kan náà and again ilé yẹn kitchen kan ló wà ní èmi ò ẹni tún sùúrù ẹni tó ṣebí fẹ́ mú wá ilé yẹn ṣe bí ó rẹ̀ǹtì ẹni kì í ṣe pé ó kọ́. ó kọ́ ni ó kọ́ ni ok ilé tọ̀dọ̀ ẹ nìyẹn. bẹ́ẹ̀ ni kóbìnrin lọ rẹ̀ǹtì ilé síta. ó dáa. tóbìnrin ọba ti lè rẹ̀ǹtì ilé síta. ẹ wá ṣé ó ti kọ́ ilé yẹn kẹtù fẹ́ náà àbílẹ̀ ní tẹ́fẹ́ ló kọ́ lò. a ti fẹ́ra wa marriage wa pé 1 month and maybe some weeks ìgbà yẹn la kó lọ gbogbo ìta kó lọ ò tí pẹ́. ṣé ó ti ń kọ́ ilé yẹn kẹtù fẹ́ àbí ẹ bá Bọ́láńlé ní. ó ti ralẹ̀ ó ti ń kọ́ lọ gbogbo ìgbà tó ń kọ́lé yẹn lọ èmi ti mọ̀ already. ọ̀dà ní kó lọ gbalé fárábìnrin níta tó bá lè gbalé fún fẹ́ máa padà sílé nínú. ó dà sá ẹ ṣé gan sá. léwu fún ẹ̀mí gbogbo. Olúpẹpẹ Àjàmúrágún olóde àgbà kákáká lójú Ògúnlé Tismat the great defender. Hello, ẹ káalẹ́ sà. ẹ káàbọ̀ kí ni Ẹ káalẹ́ sà. ẹ káàbọ̀. Ẹ kọ́ àtàrà bá ọ̀dọ̀ yín. dáadáa ni. Ẹ má bínú, mo ní question kan tí mo fẹ́ béèrè yìí. kí ni question náà. As in èmi àti ìyàwó mi àjọ fẹ́ra bọ̀ ó ní wàhálà oníjàgídíjàgan ni. So títí ta fi bímọ náà pírọ́blẹ́mù ni. But tó bá ṣàṣe tí wàá sọ fún mọ́mí ẹ̀ kankan máa bẹ̀rẹ̀ máa ní kò sí wàhálà. So last year mo wá sọ fún pé mi ò lè bá wàhálà wọnà tuntun kankan ọmọ àfúlẹ̀. So ọmọ mi ṣàṣe bẹ́ẹ̀ dìgbà tí ọmọ mi pọ́dún kan ó tún wá bẹ̀rẹ̀ sí ní tì. Mo ṣáà padà sọ fún pé kó káwọn lọ. So láti January ní ṣe wá ń bẹ̀ mí torí ọmọ ya kó fẹ́ pààyàn ní òun wá ní kí n pèrè ṣé mo sì lè gbà padà kí n lè fẹ́ padà bí kí lè kó máa lọ́ọ́ lẹ̀. ẹ gbà padà kẹ́ lè jìyà yín tó kàn. Kílẹ̀ sọ́sà. ẹ gbà padà kẹ́ lè jẹ ìyà yín tó kùn sẹ́. rédèrèdè okó ẹni tó ń rí wàá fẹ́ kú. Ẹ káàárọ̀ sà. ẹ káàbọ̀ o. Yes sà ọba. Adúpẹ́ ó gbé mi lénìí. Ọba lẹ́lẹ́ bá wọn sọ. mo nídìí ẹ̀bùn yín. lórí kí nìyẹn. Mo ti gba shop single mother ni mí ṣùgbọ́n ọkọ mi late. Mo ti gba shop tí mo fẹ́ fi ta oúnjẹ ó dẹ̀ kù equipment díẹ̀ tí mo fẹ́ rà mo need like 150. ojú ẹni tó ń sọ̀rọ̀ dà. Ojú mi náà ni mi ti pé 1000. ṣé ẹ ti subscribe sí platform mi yìí. Rárá sà. so ẹ fẹ́ ń jàǹfààní mi láàyè pé mi ń jàǹfààní yàrá rí. Ọba ìjọ ẹ ṣàánú mi. ká má pàdé o. mi ò kì í ṣàánú aláìmọ̀rí ẹ̀dá. ìwọ tó bá ti wà ní platform yìí tí o bá ti subscribe tí o dẹ̀ ti jàǹfààní mi rí wo jẹ́ aláìmọ̀rí nìyẹn. àwa kì í sórí fáláìmọ̀rí. aláìmọ̀rí kúrò lọ́nà jẹ́ kí n lọ. ẹ fẹ́ máa gba owó mi lọ́fẹ̀ẹ́. How are you? Mashallah.
Man salaron bina wana kana hamdu mramutulahi wa barakatuh mescolopida pretaniculation royamio tacologicality of calamity. You are from where? You are from where? Hello, Johnny. Hello. Hello, Sapi. नहीं तुम्हें नीचे वाले को Humanan kansan parankatan sepe kiti kiri इसको तुमने इसको hello Oya play. Dan prokoto sun prekete se kiri. Ise prekete kiri se. Alah. Kadang-kadang Ibu tawar sih. Double tapping, prekete se. Mene se prekete. Mene te kiri presti. Muhammad. Iko ẹgbẹ́ nìyẹn. Manta prokoto san prakatan se prekete kete se. Trying to stay experienced. Ẹ̀yin tẹ́ wà ní kọ́mẹ́tẹ̀ yẹn Juláyọ̀ kọ sílẹ̀. Ibu owó. Juláyọ̀ kọ sílẹ̀ má dá wọn lóhùn. Juláyọ̀ kọ sílẹ̀. Jẹ́ kọ́ mọ̀ ṣe pẹ́rẹ́kẹ́tẹ́tẹ́tẹ́. Sorry for the joke, Katani. Muhammad كل ما شيء زعل غالي كده. عليكم السلام. Double tap, time is going. That's why I gift. أتقول Ṣé ẹnìkan lè drop lion kan ńlá kan ni? Ẹnìkan drop money gun kan ká mọ bó ṣe ń lọ. Time is going. Ibu owó bo. Ibu owó. Ibu owó bo. Game you want play. This is what the way can. Oya bo. Ibu owó bo. Princess double tap. Èyí tẹ́ wá tọrọ owó ẹ̀ double tap. If I don't jàǹfààní you cannot jàǹfààní me. أخطر مغامر. ده سوقه هذا ما شكل زرا شكل جديد هسه شكل زرا ما شكل زمان para A ودي كده para B ودي كده Why se prekete. كتاخو A ودي كده أنا ما بغصر نلاقي بس ودي كده مركز كنا यार B ودي كده شابه Ah, A ودي كده Olami. زمان شو B Oh, ودي كده Olams. God bless you. Olúwa sáfì LISP. B أنا ما أنت جاني big low big respect nah Stop مركز B यार مركز B Get target. Two targets. Target. Oh yeah, two-step encyclopedia. Veronica. Mawararu. بدل كاس يوكل مركز بدل كاس يوكل Oh yeah, two-step. Two times. July on consider 2 times. Seven star. July on consider 2 times. Oluwo spiritual.
Eddie fuck up. 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 Eddie fuck up kò sọ̀rọ̀ mọ́. Eddie jẹ́ kí 2 step yẹn kó waste. Eddie fuck up. Eddie fuck up man. Fuck up. Fuck up. Torí pé fuck up mi ò play máa ti jẹ́ kí inú bí mi. Fuck up. Eddie jẹ́ kí inú bí mi. For what? Tó bá di 2 step yẹn àbí kò yé yín. Ẹ máa drop gift tó jẹ́ pé wọ́n máa gbé 2 step 2 coins wá. Ẹ̀wẹ̀rẹ̀ kẹ́mi bó ṣe yí ó ní. Ṣé ẹ rò pé tálákà ni mí ni? Olúwo spiritual Ọlánipẹ̀kun ẹ̀jú láyọ̀ kan sílẹ̀. Ọlá ò ní ìpẹ̀kun. Olúwo spiritual ìdánté o. Ó mà péjọ mẹ́ta. Olúwo spiritual bàbá olówó àgbáyé worldwide. Kábíyèsí o. Olúwo àsápè ọlà. Ọba mo forí balẹ̀ fún rí adé o. Kábíyèsí o ìbà o. Yes sir, tọ́jọ́ mẹ́ta sir. Ogbó àtọ́ olúwo. Yes sir, ogbó kọ́ ni kí ṣe sir. Odògbó mi odògbó ẹ̀ sir. Níbo lẹ wá gbà lọ látijọ́ etí ààrẹ aláwo wa? Àmọ́ àwa Nàìjíríà dúpẹ́ lọ́dọ̀ Elédùà. Báwo ni wọ́n sọ? À ń wá olúwo ní palace wa sanwó palace kí ló ṣẹlẹ̀? Ní táìmù yẹn mo níṣẹ́ lọ́wọ́ ṣé ń gbọ́ mi sà. Tó má dẹ̀ ti níṣẹ́ lọ́wọ́ báyẹn sometimes mi ò ní ráyè ní TikTok màá try láti fi iṣẹ́ tó wà lọ́wọ́ mi. Ṣé tí wàá free báyìí? Free. Ìgbàlẹ̀ máa wọ palace wa wá. Let me see this week. This week I've already finished. So we Monday back. Ṣé ẹ níná ni? As the network ni. Ẹ sí ojú yóò pẹ́ tí mo ti lójú yín mọ̀. Mi ò tiẹ̀ rí yín gan-an. Ẹ rí mi. Yes, everywhere dark. Ẹ remove mi kẹ́ tó padà add mi wọlé. Báyìí kọ́. Mi ò tí ì rí sà. Olúwo àsápè ọlà ọ̀gbágbámìnì gọ̀gọ̀ ó gbé màálù mi tiwótiwó. Wálé booster. Ó dàbí nẹ́tíwọ́ọ̀kì ni ò dá o. Ẹ ti rí bí wáyà bẹ́ẹ̀. Mi ò tiẹ̀ tí ì rí nẹ́tíwọ́ọ̀kì ni. Bọ̀tẹ́rù ológbò. Mi ò rí ológbò mọ́. Bẹ́ẹ̀ ṣe àdìmí wọlé yẹn sí fóònù mi dark. Mo ń rí comment section ṣá. Ẹ ṣe máa manage ẹ̀ lálẹ́ nìyẹn. Àwọn nẹ́tíwọ́ọ̀kì orí bù mí. Ọ̀pá báwo ni sà? Báwo ni family sà? Àlàáfíà ni. Àwọn ìyá wa ń kọ́. Dáadáa everybody wà. Agbára lóògùn máa yọ ọba ọdún 2025 táwa á jẹ́rìí fún gbogbo wa o. Ọba ẹ̀yin náà ẹ̀jẹ̀ máa gbàdúrà fáwa náà o. Wọ́n ti sọ fún wa pé ilẹ̀ ń jẹun jẹ ìgboro báyìí. Gbàdúrà fáwa náà torí àdúrà yín ò kéré nínú ayé o. Ẹ ní problem ẹ ti ṣàṣeyọrí nínú ayé. Àṣẹwà sà. Mo máa message yín ní WhatsApp sà. Mo máa message yín ní àárọ̀ ọ̀la. Láì sàárọ̀ yìí ni. Ó dáa. Gbogbo àtọ́sà. Mo fún ìbalẹ̀ fájú mi lọ o. Yes sir. Olúwo àsápè ọlà. Eriwo yà. Àyàgbó. Àyàtọ̀. Àyàlówó lọ́wọ́. Àyàsóríire. Prince two best. Àgbàlagbà ayì. Àgbàlagbà free yọyọ. Àgbàlagbà tí ń fasẹ́ mọ́ mi.
Olúpẹpẹ Àjábìjì. Olúpẹpẹ Àjábìjì. Kákáká. Integrity. Àwọn ènìyàn ló ń wọlé yẹn. Àwọn eléyìí yàtọ̀ sí èrò. Ènìyàn yàtọ̀ sí èrò. Bossman. Ẹ wá bọ́ọ̀sì yín lọ sí comment section. Àwa àwọn kan tó jẹ́ bọ́ọ̀sì. Àwa àwọn kan jẹ́ bọ́ọ̀sì níbí. Anita. Wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn ẹ o. Ẹni tí a pète pèrò pé ká dọwọ́ rẹ̀ délẹ̀. Prince Two Best. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Báwo lẹ́bìtì sà? Àlàáfíà. Ọba pẹ̀lú oríṣiríṣi àrà ńláńlá bá mi lórí èwo lẹ́tún gbé wọlé lálẹ́ ìbáyìí. Àlárà jẹ́ rí ẹ dákun má lọ dàrà bàdà o. Ọlọ́run ọba lọ̀gá àrà. Bàbá ló fi ẹ́fún ní kí n bá lè rí ẹ̀dá o. Mo ní yeyeyeyeyeyeye o ye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 . Ọba lára ọlọ́run rẹ̀. Yey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 e. Massive face. Bàmí ẹ̀ ní fara sínú kù. Ó ti ṣe bẹ́ẹ̀. Ó yá ẹ jẹ́ kó máa jẹ́ lọ. Guys, let's tap everybody, let's tap. Àjọkí Olúfẹ́mi. Guys, not tap. Prince Two Best Àgbàwo Fìyọ̀yọ̀. Ẹ kàn jù láyọ̀ nǹkan sílẹ̀ fún mi kí n máa jẹ yẹn lọ. Ẹ jọba mi ni mò ń bá play ẹ̀yìn tèmi ẹja tap o. Prince Two Best. Ìwà ìmáàmì. Àgbàwo. Àgbà tí ò kọ́ mọ̀. Ẹ kàn jù láyọ̀ nǹkan sílẹ̀ kí ẹ máa ṣeré bẹ̀rẹ̀ náà. Guys, let's go there. Ẹ dàbí àwọn sápá. Àjọkí ó yá double tap jọ tó rọra double tap. Anita double tap o lówó tún lè double tap, it is a pity for you. Bonus mission 30 seconds. Guys, let's tap. Tó sì. Lówó lọ́wọ́ tún lè double tap. It is a pity for you. Ọlá mi. Ìjọba ń táàpù. Ẹ̀yin bàbá olówó wọ̀nyẹn kan jù láyọ̀ méjì sílẹ̀. A máa tan BTC. Guys, everybody, let's go there. Àjọkẹ́ bá ń tẹ róòsì. Olúpẹpẹ Àjà. Anita wọ́n ti ń ro ẹni. Sáwọn èèyàn bí ti lọ sùn ní báyìí. Ẹ dìde orun ó yẹ dá lójú yín. Guys, everybody, let's go there. Bá mi ó Ọlámsì. Bonjour. Young technology ó yẹ tap ẹ̀yìn ọ̀mí náà tap let's tap the share there. Àwọn olówó ti lọ sùn. Àwọn olówó have sleep. Mr. Tosin, thanks so much. Ẹ bá ń double tap. Olóore mi. Olóore mi. Ìfúnra ti dá mọ́ ọ. Olóore. Ìnira ìdá fún ọ. Guys, let's tap. I just tap. Young technology. Guys, everybody, let's go. Ẹnìkan ti láyọ̀ sílẹ̀ náà.
Kìnì máa fi san fún ọ bàbá fẹ́. Olórí mi. Kìnì máa fi san fún ọ olórí mi. Kìnì máa fi san orí rẹ bàbá. Ṣìkẹ́mi ẹ dúró tì mí ọlọ́run ẹ má bójú mi jẹ́ Ṣìkẹ́mi náà. Kìnì máa fi san orí rẹ ọmọ aníkàrà guys let's do something. Ògìdá ọ̀fẹ́ Wanna be like me. elénìyàn. I pray you wanna be like me. Elénìyàn. Tèmítọ́pẹ́ Ràámi gbẹ́rù mi bàbá. Ràámi Àjíkẹ́ gbẹ́rù mi dórí. Ìdá mi dá bùkátà mi ògbó sùn ẹ báyìí. Agbègbè mọ́mọ́. Agbègbè lórí ilé. Jésù Kristi ọlọ́run ya ìdánwò rẹ̀. Agbègbè rí ẹ̀rù bàbá. àlọ́jẹ́ máa lọ ọba ọmọ lórí ohun tí mo rí mo bá yín gbára lẹ̀. You are blessed forever. Wá. Ẹ̀mí mímọ́ wá. Wá. Ẹ̀mí mímọ́ wá. Wá. Ẹ̀mí mímọ́ wá. Princess Anita Okoro Ajiga. The day is bright.